A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti dé sí ìpínlẹ̀ Benue lónìí Ọjọ́rú fún àbẹ̀wò lẹ́yìn ìpayà tí ó gba àwọn ìlú ní ìpínlẹ̀, pàápàá jùlọ ìjọba ìbílẹ̀ Gúmá. Ààrẹ balẹ̀ gàjẹ̀ sí Tactical Air Command ti iléeṣẹ́ ológun ojú òfurufú Makurdi ní déédé aago 1:02 ọ̀sán òní. Wíwá rẹ̀ dá lórí ìkọlù gbogbo ìgbà tí ó ti sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn dèrò ọ̀run. Tinubu ni wọ́n ń retí kí ó ṣe àbẹ̀wò sí ìlú Yelwata kí ó sì ní ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn, níbi tí a ti rí àwọn ọba, òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àti ọ̀gá ológun. Orísun ìròyìn láàrin iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ní ìjíròrò wọn yóò dá lórí àti wá ojútùú àti fi tán ìṣòro ààbò tí ó ti gbilẹ̀ láàrin ìpínlẹ̀. Láti bu ọlá fún àbẹ̀wò ààrẹ ni ìjọba ìpínlẹ̀ fi kéde ìsinmi lónìí Ọjọ́rú kí ará ìlú lè kópa nínú ìdásí tí ààrẹ fẹ́ ṣe. Àbẹ̀wò yìí jẹ́ àbẹ̀wò àkọ́kọ́ sí ìpínlẹ̀ Benue láti ìgbà tí rògbòdìyàn ti ń bẹ́ sílẹ̀ ní ẹkùn yìí, bí àwọn kan ṣe rí èyí gẹ́gẹ́ bí ìdánwò sí ìgbésẹ̀ ààrẹ àti gbógun ti ìṣòro ààbò, pàápàá jùlọ ní àwọn ìpínlẹ̀ tí àwọn adàlúrú ti ń ṣe ìkọlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Àjọ ìjọba ìpínlẹ̀ Èkó Lagos State Environmental and Special Offences Unit ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 49 49 níbi ìkọlù mọ́júmọ́ tí ó wáyé ní Victoria Island. Ìkọlù tí alága àjọ Chief Superintendent of Police Adétáyọ̀ Akérèlé darí bẹ̀rẹ̀ láti aago 1 òru òní Ọjọ́rú. Lára àwọn agbègbè tí wọ́n ní àfojúsùn ni a ti rí Maroko Sandfield, Bonny Camp àti àwọn ìlú tí ó wà ní agbègbè tí wọ́n ti ń rúfin illegal activities. Nínú àwọn 49 49 tí wọ́n mú, obìnrin kan ṣoṣo ni ó wà láàrin wọn. Akérèlé ní ìgbésẹ̀ yìí wáyé látàrí oríṣiríṣi ẹ̀sùn tí àwọn ti gbà láti ọ̀dọ̀ àwọn olùgbé. Ó ṣàlàyé wípé àfojúsùn wọn ni láti fọ ìlú Èkó mọ́ lọ́wọ́ àwọn fìríǹdì-ọ̀kẹ́ àti alọ́kólóhunkígbe tí wọ́n ń da agbègbè láàmú. Ẹ̀ẹ̀mẹta ni àwọn fi ń gbé ìgbésẹ̀ yìí láàrin ọ̀sẹ̀ kan láti fi gbógun ti àwọn wọ̀nyí níbi wọ́n tẹ̀dó sí tí wọ́n ti ń ṣiṣẹ́ láabi. Gbogbo àwọn tí wọ́n mú wọ̀nyí ni wọ́n ti pè sílé ẹjọ́ gẹ́gẹ́ bí ìlànà òfin ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìpele àkọ́kọ́ àwọn arìnrìn-àjò Hajj ọdún 2025 láti ìpínlẹ̀ Èkó lọ ilẹ̀ Saudi Arabia ti padà dé láyọ̀ àti àlàáfíà. Ìpele àkọ́kọ́ níbi tí a ti rí alálàájì 179 àti alálàájà 244 kí àpapọ̀ wọn tó jẹ́ 423 ni wọ́n dé sí ìpínlẹ̀ Èkó nípasẹ̀ Flynas Airbus. Nígbà tó ń sọ̀rọ̀ ní kété tí wọ́n balẹ̀, alága ìgbìmọ̀ òṣìṣẹ́ Hajj àti amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ọ̀rọ̀ ẹ̀sìn Dókítà Jabir Abdullahi fi ìbínú rẹ̀ hàn sí gbogbo ètò Hajj ọdún yìí bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní àṣeyọrí tí kò nídìíwọ́. Ó ní àwọn dúpẹ́ lọ́wọ́ gómìnà Babájídé Sanwó-Olú, igbákejì rẹ̀ Kadiri Ọbáfẹ́mi Hamzat, àjọ Amiru Hajj àti kọmíṣánná fún ọ̀rọ̀ ilé Ọ̀gbẹ́ni Ibrahim Layode pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó fún àtìlẹ́yìn wọn tí ó mú wọn ṣe àṣeyọrí ìrìnàjò Hajj. Ó wá rọ àwọn arìnrìn-àjò Hajj tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé kí wọ́n ṣe àmúlò gbogbo ẹ̀kọ́ tí wọ́n ti kọ́, kí wọ́n sì jẹ́ kí èyí jẹyọ nínú ìgbésí ayé wọn, okòòwò wọn àti ìbáṣepọ̀ wọn pẹ̀lú ọmọlàkejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti kọrí sí ilé-ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó BSUT ní ìlú Makurdi, ìpínlẹ̀ Benue ní kété tí ó dé sí ìpínlẹ̀ láti lọ bá àwọn tí orí kó yọ kẹ́dùn nílé ìwòsàn. Lẹ́yìn èyí ni ó kọjá sí ilé ìjọba ìpínlẹ̀ Benue níbi wọ́n ti ń retí rẹ̀ láti bá wọn kópa nínú ìpàdé tí yóò wáyé ní Town Hall pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti wá ojútùú sí ìṣòro ìkọlù àwọn Fúlàní darandaran.
Níbi ìpàdé ní Town Hall ni ààrẹ ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí àwọn agbófinró ṣe kùnà àti rí afurasí kankan mú tí wọ́n tọpinpin dé ibi ìkọlù tí ó wáyé ní ìlú Yelwata, ìpínlẹ̀ Benue níbi tí ènìyàn tí ó lé nígba ti di olóògbé. Níbi ìpàdé yìí kan náà ni ààrẹ ti kojú ọ̀gá ọlọ́pàá yányán lórí bí wọn kò ṣe rí ẹnikẹ́ni mú lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Ó wáá sọ àsọdájú wípé àwọn á wá ọ̀nà àti mú kí àlàáfíà jọba, sọ ìjàmbá yìí di àṣeyọrí. Ààrẹ bá CDS General Christopher Musa àti àwọn ọ̀gá ológun yòókù sọ̀rọ̀ bí ó ti rọ̀ wọ́n kí wọ́n túbọ̀ sa ipá wọn láti rí àwọn amòòkùnṣìkà wọ̀nyí mú. Ààrẹ tẹ̀síwájú bí ó ti kọjú sí CDS, ó ní, "Christopher, mo wo ọ̀rọ̀ tó sọ, mo sì mọ̀ wípé kò lè sún ọ àti máa dúró sínú igbó pẹ̀lú Coas Olúyẹdẹ, ṣùgbọ́n a nílò láti tẹ́tí sílẹ̀, ṣe ìrànlọ́wọ́ àti rí àwọn ọ̀daràn wọ̀nyí mú." Síwájú àkókò yìí ni ààrẹ dé sí Nigerian Air Force Base ní Makurdi bí akọ̀wé ìjọba àpapọ̀ SSD George Akume, gómìnà ìpínlẹ̀ Benue Ayinla Talíà àti àwọn onípò ńláńlá títí kan àwọn gómìnà láti gbùngbùn àríwá, aṣòfin àti mínísítà ṣe lọ kí i káàbọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Afurasí agbébọn ni a gbọ́ wípé wọ́n ṣe ìkọlù sí ilé ẹbí sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ní agboolé rẹ̀ ní Ehima. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní alẹ́ àná ọjọ́ Ìṣẹ́gun ní Ehima, ìjọba ìbílẹ̀ Òkèì, ìpínlẹ̀ Kogi. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ́fíìsì ìròyìn Akpoti-Uduaghan, àwọn tí wọ́n dìhámọ́ra ogun yìí ba fèrèsé jẹ́, ṣùgbọ́n pẹ̀lú èsì kíákíá láti àgọ́ ọlọ́pàá lágbègbè, àwọn fijilantànté àti àwọn ọ̀dọ́ ni wọ́n fi ṣe ìdáwọ́kọ̀ fún àwọn wọ̀nyí. Ọ́fíìsì ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n rí afurasí kan mú. Afurasí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Zubairu Jose ni wọ́n ní ó jẹ́ ẹlẹ́bọ-lóògùn ritualist tí wọ́n tọpinpin dé ẹgbẹ́ òṣèlú alátakò sí aṣòfin Akpoti-Uduaghan tí ó tún jẹ́ ọmọ bíbí ìlú yìí. Ọ̀gbẹ́ni yìí jẹ́wọ́ wípé lótìítọ́ ni òun ń bá wọn kópa nínú ìkọlù àti wípé èyí jẹ́ ìgbà kẹta tí ó ń bá wọn kópa nínú ìkọlù sí ilé mọ̀lẹ́bí aṣòfin. Àwọn aráàlú tínú ń bí gbìyànjú àti dáwọ́ jọ lu afurasí yìí kí wọ́n tó rí i gbà kalẹ̀, yọ̀ǹda rẹ̀ fún ọlọ́pàá. Àdá àti oògùn abẹnugọ̀ńgọ̀ ni wọ́n rí gbà lọ́wọ́ rẹ̀ bí àwọn yòókù pẹ̀lú ohun ìjà olóró wọn ṣe na pápá bora. Bí a kò bá gbàgbé wípé ìkọlù sí ilé aṣòfin yìí ti kọ́kọ́ wáyé ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2025, ṣùgbọ́n tí wọn kò rí ẹnikẹ́ni mú. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.